ẹ̀yin èèyàn ẹ tún gbọ́n tó tún ti ṣẹlẹ̀ báyìí. I can never believe this. Wọ́n wá kó àwọn Miyatti Allah, wọ́n kó wọn wọlé. Wọ́n gbé AK-47 wọ́n gbé fún wọn. Wọ́n láwọn ni kí wọ́n máa protect àwọn èèyàn táwọn bandit ń dà láàmú. Ṣẹ́yìn náà rí nǹkan. Ìfẹ́lódùn local government mainly ibẹ̀ yẹn ti fẹ́ tú tán o. Ẹ wá máa tó wá burú jù báyìí. Àwọn tí wọ́n jẹ́ ọdẹ ìlú, tí wọ́n jẹ́ fìjìláńtì, àwọn olúọdẹ wọ́n ti wá jáde. Àwọn olúọdẹ jáde o. Wọ́n kígbe, wọ́n pariwo sí gbogbo ayé kí gbogbo ayé gbà wọ́n wípé Miyatti Allah ni wọ́n lọ kó wá o, pé kí wọ́n máa sọ àwọn kéèyàn ó lọ kó ọ̀tá wọ́n lọ kó ọ̀tá lé àwọn èèyàn yẹn lórí pẹ̀lú ìbọn AK-47. Gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbára ẹ rí pé wọ́n wọlé pa wọ́n. Bẹ́ẹ̀ bá gbàgbé alàgbà kan tí wọ́n pa jagun tí wọ́n pa ń gbà yẹn, ṣe rántí ẹ̀yin èèyàn. Àtìgbà tí wọ́n ti dọdẹ jagun tí wọ́n ti pa, àtìgbà yẹn ni wàhálà ti wọlé síbẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn, ṣé gómìnà dẹ̀ ṣì wà nípínlẹ̀ Kwara? Ṣé gómìnà ń bẹ ń bẹ àbí ò sí gómìnà mọ́ ni? Ẹ̀yin èèyàn, ẹ tún gbọ́n tó tún ti ṣẹlẹ̀ báyìí. I can never believe this. Wọ́n wá kó àwọn Miyatti Allah, wọ́n kó wọn wọlé. Wọ́n gbé AK-47 wọ́n gbé fún wọn. Wọ́n láwọn ni kí wọ́n máa protect àwọn èèyàn táwọn bandit ń dà láàmú. Ṣẹ́yìn náà rí nǹkan. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ máa bá mi pín fídíò yìí, ẹ bá mi share ẹ̀, even tó bá ṣeé ṣe kó kan gómìnà ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrasaq, kó kàn wọ́n lára. Torí èmi ni gbogbo ìgbàjà, gbogbo bàbá ńlá, àjàṣẹ́ ẹ̀pọ̀, gbogbo àwọn ìlú yẹn inú fu àyàfu ni wọ́n wà. Ìfẹ́lódùn local government mainly ibẹ̀ yẹn ti fẹ́ tú tán o. Ẹ̀yin èèyàn, ẹ má bínú. Bí ọ̀rọ̀ yẹn ṣe ká mi lára, bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn. Ẹ̀yin èèyàn, nǹkan ṣe wá gan tí ì ṣe díẹ̀ o. I'm telling you the fact. Gbogbo àwọn ibi tó jẹ́lẹ̀ Yorùbá, ibi táwọn ọba Yorùbá ti ń jẹ nípínlẹ̀ Kwara, àwọn bandit ti gbabẹ̀ kan. Wọ́n ti lé gbogbo àwọn èèyàn kúrò nílùú tán. Tẹ́ ẹ bá gbàgbé níjẹta, ó ní mo ṣe news kan tí mo sọ̀rọ̀ tí mo ti dárúkọ àwọn ìlú kan bàbá ńlá Ṣàgbẹ̀, páwọn ìlú yẹn ti túká. Ẹ̀ẹ́dẹ̀ sì rí àwọn èèyàn tí wọ́n kó mọ́tò wọ̀lú, everybody digbá di agbọ̀n táwọn èèyàn ń kúrò nínú ìlú. Now ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, ọ̀rọ̀ ti kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́. Kódà èmi ní gbogbo àwọn Yàrú, Òkè Ọlọ́dẹ, Ìgbàjà, gbogbo àwọn ìlú yẹn la rò pé nǹkan ò kàn tẹ́lẹ̀. Gbogbo wọn ni nǹkan ti kàn. Inú fu àyàfu làwọn tó wà nínú àwọn ìlú yẹn ni wọ́n fi ń gbègbè ayé wọn báyìí. Now tá a bá wá súnmọ́nú tá a lọ sáwọn bàbá ńlá Ṣàgbẹ̀, Gànmú, gbogbo àwọn ìlú yẹn, àwọn ìlú yẹn ti dahoro. Ẹ wá mọ̀ tó wá bà mí inú jẹ́ jù lórí ọ̀rọ̀ yìí, ó ní wípé wọ́n ní wọ́n lọ kó àwọn Miyatti Allah wọlé despite ìpáwọn aráàlú. Wọ́n ní àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ ọlọ́dẹ fìjìláńtẹ́, àwọn ọlọ́dẹ ìlú, wọ́n pa wọ́n tì sẹ́gbẹ́ kan. Wọ́n wá lọ kó àwọn Miyatti Allah wọlé. Wọ́n gbé AK-47 fún wọn wípé kí wọ́n máa dáàbò bo àwọn èèyàn. Tó dẹ̀ jẹ́ wípé ó yẹ kí ìjọba ó empower àwọn local hunters tó wà láwọn ìlú yẹn tí wọ́n jẹ́ ti Yorùbá. Àwọn fìjìláńtẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n wà nílùú ìlú yẹn, tó yẹ kí ìjọba ó kó AK-47 lé wọn lọ́wọ́. Ṣùgbọ́n kàkà tó fi yẹ kí ìjọba ó ṣe yẹn, wọ́n ní wọ́n wá lọ kó àwọn Miyatti Allah wá. Now ariwo gbogbo tá a ti ń pa látijọ́ èrè, táwọn kan ní ẹ dákẹ́, ẹ fẹ́ dàlúrú ni, ẹ fẹ́ túlù ni. Gbogbo ariwo tá à ń pa pé ká jí ká lajú,
òun ló délẹ̀ ó délẹ̀. It's unfortunate. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wàhálà ìwà ń ṣẹlẹ̀ sínsìn ló jẹ́ pé tẹ́ bá ti mẹ́nu kọ̀rọ̀ àwọn Fúlàní ìbáyìí ẹ ti dọ̀tá wọn. Now àwọn wo ni bandit, ibo ni wọ́n ti wá? Who are the people behind this? Torí ẹ rí pé ńgbà tí mo bẹ̀rẹ̀ sí ní wọlé tí mò ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, mo ní ṣé gómìnà dẹ̀ ṣe ń bẹ nípínlẹ̀ Kwara? Because nígbà tí ìlú tẹ́lẹ̀ jẹ́ gómìnà lé lórí tó bá dahoro tán tí ìjọba ò dẹ̀ rí nǹkan kan sí sí, ẹ wàá mọ tó fọ́nì, wàhálà yìí ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ o. But wọ́n á máa gbé news tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ rí bẹ́ẹ̀, wọ́n á máa gbé jáde. Ìjọba náà dákẹ́ láwọn àsìkò ìgbà tó ti yẹ kí wọ́n tètè kára máwọn ọ̀rọ̀ yìí. Wọ́n ń ṣe bí ìgbà tí nǹkan kan ò ṣẹlẹ̀, pé everything is going well nípínlẹ̀ Kwara. Odidi local government kan ìfẹ́ ló dùn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣàsọdùn. A ní àwọn èèyàn rẹpẹtẹ ń bẹ. Akàntí ẹ̀ láwọn èèyàn tó yẹ pé wọ́n kúrò nípínlẹ̀ Èkó tán ti dàgbà tán wò wípé káwọn lọ sinmi. Pé wàhálà táwọn ti ṣe nípínlẹ̀ Èkó ṣe látijọ́ yìí náà, ìyẹn náà tó gẹ́. Wọ́n wá wò pé òkè ẹja mọ́ kó lọ lé wa, ká kó lọ lú wa, ká lọ mọ́ sinmi ń bẹ̀. Àwọn ìyá yìí sìn wọ́n tún ti sá padà sékòó. Ọ̀sán kan òru kan ni wọ́n tún digbadi agbọ̀n tí wọ́n tún padà wá sékòó tí wọ́n ti kú ò báwọn fẹ́ lọ sinmi ńlé. Ẹ wá wo iye àwọn èèyàn tí wọ́n ti gbé tí wọ́n ti pa nípakúpa. Ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ti fẹ̀mí wọn ṣòfò. Ibi tí wàhálà ẹ̀dẹ̀ ti ń ṣẹlẹ̀ méjọ́lè gbogbo dákẹ́tì ẹ̀rọ pé kò lè dé ìfẹ́ lódùn. Ẹ máa rí i pé àwọn ibi tí àwọn ọ̀ràn Yorùbá tán ti gbilẹ̀ táwọn ọmọ aládé ń bẹ ni. Ẹ wá mọ tó wá burú jù báyìí. Àwọn tí wọ́n jẹ́ ọdẹ ìlú, tí wọ́n jẹ́ fìjìláńtì, àwọn olúọdẹ, wọ́n ti wá jáde. Àwọn olúọdẹ jáde o. Wọ́n kígbe, wọ́n pariwo sí gbogbo ayé kí gbogbo ayé gbà wọ́n wípé Miyatti àlà ni wọ́n lọ kó wá o, pé kí wọ́n sọ àwọn, kéèyàn ó lọ kó ọ̀tá, wọ́n lọ kó ọ̀tá lé àwọn èèyàn yẹn lórí pẹ̀lú ìbọn AK-47. Àwọn èèyàn wọ̀nyí, àwọn olúọdẹ tó jẹ́ pé ẹ mọ àwọn bàbá yìí náà, ẹ mọ gbogbo ntọ́lọ̀ ń jogún fún wọn, ṣùgbọ́n kò sí irinṣẹ́ tí wọ́n fi dojúkọ àwọn ẹni bí. Kàkà tí wọ́n fi empower wọn pẹ̀lú àwọn nǹkan ìjà ogun tí wọ́n fi lè dojúkọ àwọn ọ̀tá gan ni wọ́n tún wá kó nǹkan ìjà ogun lé lọ́wọ́. Kódà ẹ gbọ́rọ̀ mo ní fọ́nrán yẹn ń bì níbi tí gbogbo àwọn olúọdẹ àwọn ìlú yẹn tí wọ́n ti kóra wọn jọ. Níbi táwọn bandit ń ṣiṣẹ́ wọn dé, they operate freely láàrin ọ̀sán gangan ni. Ta ló fẹ́ dá wọn lọ́wọ́ kò? Ẹni tó tún pera ẹ̀ ní chairman ní local government nífẹ̀ẹ́ ló dùn. Tó náà tí táwọn olúọdẹ tó pè torí kán máa bọ̀ kí wọ́n àwọn jọ ṣe meeting. Wọ́n dé meeting tí alága ìjọba àbílẹ̀ ìfẹ́ ló dùn pè wọ́n sí. Wọ́n palága títí alága ò gbé kọ́ mọ́, alága ò dá wọn lóhùn. Ó wá sọ àwọn bàbá oníbàbá, ó sọ wọ́n sí kolobo. Gbogbo ọmọ Yorùbá ń tà ń wí ló délẹ̀ yìí o. Ẹ rí i pé máa ń pèdè kan wípé díẹ̀díẹ̀ ni imú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Imú ẹlẹ́dẹ̀ ti wọgbà nípínlẹ̀ Kwara. Àwọn ọ̀tá ti fẹ́ gbàjọba. Kí lọ̀nà àbáyọ? Kí la fẹ́ ṣe? Ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n láwọn they are on the top of the matter. Àwọn wà lórí ọ̀rọ̀. Àwọn ń ṣe gbogbo tó yẹ káwọn ṣe. Ṣùgbọ́n gbogbo aráàlú ńgbà tí wọ́n rí pẹ́mi àwọn òde, gbogbo wọn ti sá kúrò nílùú, ìlú ti dahoro. Ibi tí wọ́n ti ń gbé for years tí ò sí wàhálà. Wẹ́rẹ́wẹ́rẹ́ mú ẹlẹ́dẹ̀ wọgbà. Àwọn Fúlàní dáràn, àwọn bandits, wọ́n gbàjọba, wọ́n ń pa àwọn èèyàn nípakúpa, jí àwọn èèyàn gbé. Mo sì ń gbọ́ kan báyìí recently. Àwọn ẹni yẹn wá látèkó, wọ́n lọ sí bàbá ńlá, ojú ọ̀nà ni wọ́n ti rá wọn kó. Wọ́n yìnbọn pa bàbá kan náà, àwọn bàbá yẹn. Gbogbo àwọn yòókù tí wọ́n jọ wà nínú mọ́tò, wọ́n kó wọn wọnú igbó. Wọ́n ní kí wọ́n lọ mọ́ wá 20 million wá káwọn tó kó àwọn èèyàn yẹn lẹ̀. Ibo ni kí wọ́n ti rí 20 million? Torí ẹ̀ ló jẹ́ kí n mọ sọ pé ṣé ìjọba sì ń bẹ, ṣé gómìnà sì ń bẹ nípínlẹ̀ Kwara. Àwọn ọlọ́dẹ, àwọn fìjìláńtẹ̀ ìlú tí wọ́n lè ṣiṣẹ́, kí ló dé tíjọba òun empower wọn tó jẹ́ pé Miyatti àlà ni wọ́n lọ kó wá. Wọ́n lọ kó àwọn Fúlàní wá káwọn ni kó máa sọ àwọn èèyàn. Wàhálà ti wà. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ kí n rojọ́ pọ̀. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán yìí wọlé ká wá gbọ́ àlàyé tán bàbá yìí tí wọ́n ṣe lẹ́kùnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara.
torí ẹ̀ wọ́n ti ké pe ìjọba Kwara kò sí ìrànlọ́wọ́, wọ́n wá ń ké pe gbogbo àwọn èèyàn tó wà nílùú Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, Èkìtì, ìpínlẹ̀ Èkó. Wọ́n ní kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ńbẹ̀ kí wọ́n dìde kí wọ́n wá gbà wọ́n, bí bẹ́ẹ̀ kọ́ káwọn má lọ parun síbi táwọn wà torí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá yìí, ẹjá gbọ́. Ó mọ̀ dùn ní yéye o, ó dùn ní yéye o. Tó bá nírú tó ń ṣẹlẹ̀ yìí ó lè ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara, máa jiyàn, bọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí ó ti ń ṣẹlẹ̀. Kí làwọn bàbá olúọdẹ tí wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n lọ bá local government chairman tí ò jáde sí wọn tí ò gbé kọ́ wọn, kí ni wọ́n sọ? Ẹjá gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá yìí kó mọ́ dàbí pé àsọdùn ni mò ń sọ. Ẹ̀yin èèyàn, fọ́nrán rẹ̀ ẹjá gbọ́. Ọlọ́run ṣàánú wa ní Kwara South, ní Ìlérè particularly. Ojoojúmọ́ náà gbé àwọn èèyàn wa pa, ojoojúmọ́ ni wọ́n kidnap àwọn èèyàn wa. The worst part of it, àwọn bòròró yìí ẹ rí wọn, wọ́n lọ sóko, wọ́n kó tòmátì, wọ́n kó ata. Àwọn èèyàn wa, àwọn bàbá wa, wọn ò rókó lọ, wọn ò ródò lọ. Ẹ̀dẹ̀ kó Miyatti Allah wá, kán wá ràn wá lọ́wọ́. Kí ni Miyatti Allah fẹ́ ṣe? Àwọn ọdẹ tiwa empower wọn, àwọn náà ṣe iṣẹ́ yìí. Lánàá lẹ́yìn meeting tá a ṣe, a pe chairman, wọ́n ní ká máa bọ̀ wá sí Sàárẹ́. A nígbà wo wọ́n ní at any time. A ti wà ń Sàárẹ́ ní ṣe past 1 hour, à ń pe chairman kò gbé call. Wọn ò gbé call. Débi tí ó jẹ́ òkè àwọn bísí ni o, àwọn ṣe àmọ́ ibi táwà. Now àkókò táwà yìí ó dẹ̀ léwu, ó delicate. A ní láti padà tó kí gbogbo ẹ̀yin àgbáyé kẹ́ gbà wá. Ẹ̀yin Yorùbá wa tẹ́ẹ̀kù ní Ògùn, Ìbàdàn, Ọ̀yọ́, Lagos, Èkìtì, Ọ̀ṣun, ẹ dìde o. Ilẹ̀ Yorùbá ó ń bleed o. Àwọn èèyàn wa ojoojúmọ́ náà ń kó lọ tí wọn ò lè dúró, wọ́n sá kúrò nílùú. The worst part ìkẹ́jú tó wá gbọ́ ni pé oko tí àwọn èèyàn wá fi kalẹ̀, àwọn wèrè wọ́n dẹ̀ ń lọ síbi bẹ̀, wọ́n lọ ń clear kí ìjọba ó gbà wá o. Kí ìjọba, that's why tàbí wá bá chairman, ìwọ́sìn nǹkan tá a dìbò yàn fún nìyẹn. Ipe okay láti his primary duty láti protect the life and property of the locals. Àwọn ọdẹ ẹgbẹ́ orúkọ wọn, ẹ ti kankan fún wọn, ẹ train àwọn kan pé forest guard. The next thing ẹ kó AK-47 fún àwọn Miyatti Allah nílẹ̀ Yorùbá. Kí ni Miyatti Allah fẹ́ wá ṣe fún wa? Àwọn bòròró, àwọn náà pa wá, ẹ kó àwọn bòròró wá kí wọ́n protect wa. So a pé àwọn ìjọba, àwọn senator wa, gbogbo ẹ̀yin ọ̀sọ̀kùnrin wa, ẹ dìde. Alẹ́ àná wọ́n tún pààyàn, ó tún ní níbì kan tán sọ pé àwọn bọ̀ wá, ìlú ẹ̀yìn sí wọ́n ti tú. Ṣé bá ṣe máa bá lọ ní? Àwọn èèyàn wa wọ́n sá kúrò nílùú. Almost bí community 16 ó ní ó ti sí ẹyẹ ń bibẹ̀ mọ́. That's why tàbí ní ká wá bá chairman lẹ́yìn. Ẹ̀kíní, àwọn Miyatti Allah yìí kán bá wa kó wọn kúrò. Àwọn ọdẹ wa tán ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹ bá wa empower wọn, ẹ bá wa kó ìbọn lé wọn lọ́wọ́. Káwọn náà kán fèsì kìíní yìí. Ẹ lè gbé àjòjì wá ipe kó wá máa dáàbò bò wá. Ibi ìṣe nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá níbí. So ó jẹ́ ìkẹta wá fún chairman, but our so disappoint láti ọ̀dọ̀ chairman ni pé ó lè fún wa ní appointment àdá. Àwa ọdẹ Ìlérè lápapọ̀, ọ̀dọ́ Ìlérè lápapọ̀ ní Ìlérè district, wọ́n la wá sí local government. Lánàá ní chairman book appointment pẹ̀lú wa pé anytime ó wà ní Sàárẹ́ káwá bá wọn. A sì dé Sàárẹ́ àpèpèpè wọn ò gbé fóònù. Tọ́ ẹ̀yin àgbáyé wọ́n sì pé olúọdẹ Sàárẹ́ wọ́n wá bá wa. A pé àwọn èèyàn wa Sàárẹ́ náà wọ́n wá bá wa. Ẹ̀yin àgbáyé wọ́n ti pa wá tán ní Ìlérè o. Àwọn bòròró ti pa wá tán Ìlérè o, ẹ gbà wá o. Ẹ gbà wá o, àwọn kidnapper ti pa wá tán Ìlérè, ẹ gbà wá o. Ẹ ṣàánú wa o. Local government la wà báyìí. Gbogbo àwa olódẹ ni wọ́n ń lépa káàkiri. Wọ́n wọ Bánkọ́lé níjẹrin mọ́jú jẹta, wọ́n lọ kó olódẹ Bánkọ́lé mọ́lé, wọ́n pa á. Lánàá ọwọ́ Akájọlà wọ́n pọ́n lọ ká àwọn ọdẹ wa mọ́lé, wọ́n pààyàn níbẹ̀, òkú wà ńlẹ̀ báyìí la fi wá fi ẹ̀hónú wa hàn. Báyìí gbogbo Ìlérè ti fẹ́ẹ̀ tú tán títí ó fi dé Bánkọ́lé, Gànmú, bàbá ńlá.
wọ́n ti fẹ́ tú wa o ẹ gbà wá o òrékè wọ́n ti tú gbogbo bẹ̀ kò sẹ́yìn ní Kàmú kò sẹ́yìn bá kọ́lé ṣàgbẹ̀ gbogbo ẹ ti tú o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ̀yin àgbáyé ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o ìlànà ìtìlá wa ìsàárẹ̀ la wà yìí o àgbẹ̀wò ọ̀gá ẹ gbà wá o wọ́n fẹ́ pa wá kẹ́ ẹ má pa wá tán o ẹ má pa wá tán o ẹ ṣàánú wa o tọ́. akíkó ìfẹ́ ló dùn Ọlọ́run ní kí ó bàjẹ́ Ọlọ́run yẹ gbogbo yí padà àmọ́ abẹ alága local government kó ṣàánú wa ọdẹ ìbílẹ̀ kó ṣàánú wa kọ́mọ jẹ́ kí ìyà jẹ wá gbé nígbà táwa bá fẹ̀mí ara wa kalẹ̀ tí ò sí irinṣẹ́ tí ò sí kankan akẹ́fẹ̀mí ara wa fi takátì ni ọlọ́wọ́ fẹ̀mí wa takátì o kí alága local government kó wà lónìí kó fi ṣe wá lónìí nìsín wọ́n pè àwọn léèrè ló pè mí gbàtàdé fẹ́wọ̀ sáré túláàsì èmi sì ni chairman gbogbo ìfẹ́ lódùn tí mo jẹ́ olórí àwọn ọlọ́dẹ àwọn olúọdẹ òun ló yẹ ká pè mí àmọ́ ìdí ń ṣe wọ́n ní léèrè ìdí ń ṣe àwa náà ìfẹ́ lódùn ìdí ń ṣe wá ní sáré ẹ sì ń lé sí ní Ọlọ́run ní fìyà jẹ ní kálukú wa o ẹ dàgbẹ́ bá wa wá nǹkan ṣe sí o Ọlọ́run ní yóò bàjẹ́ o. ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan táwọn bàbá yìí ẹ gbọ́ ohun tí wọ́n sọ eré kí lajá ń bẹ́kùn ṣe kí ló dé tí gómìnà ò empower àwọn indigenous people tí ń bẹ ń bẹ àwọn ọlọ́dẹ tí wọ́n ń bẹ ń bẹ gbogbo àwọn olúọdẹ bàbá yìí olúọdẹ ni wọ́n ṣùgbọ́n kí ló dé tí gómìnà ìpínlẹ̀ Kwara tí wọ́n ò empower àwọn tó wá jẹ́ wípé àwọn Miyatti Allah ni wọ́n kó ìbọn lé lọ́wọ́ ẹ gbọ́ nǹkan tán bàbá yìí sọ wọ́n ní wọ́n ti fẹ́ pa wọ́n tán gbogbo àwọn tí wọ́n jí alágbára ẹ rí i pé wọ́n wọlé pa wọ́n bẹ́ẹ̀ bá gbàgbé alàgbà kan tí wọ́n pa jagun tí wọ́n pa ń gbà yẹn ṣe rántí ẹ̀yin èèyàn àtìgbà tí wọ́n ti dọdẹ jagun tí wọ́n ti pa àtìgbà yẹn ni wàhálà ti wọlé síbẹ̀ yẹn torí jagun yìí gangan ló ń single-handedly protect ibẹ̀ yẹn torí màá yìí jí alágbára àwọn ẹlẹ́bọ̀dé kan tí wọ́n jára àwọn èèyàn wa náà ni wọ́n lẹ̀ dí àpò pọ̀ máwọn ẹni ibi tí wọ́n tàn án tó fi di pé wọ́n dá ẹ̀mí máa yìí légbodò bí wọ́n sì ti dá ẹ̀mí ẹ̀ légbodò tán tí wọ́n pa láàyè sílẹ̀ fáwọn ọ̀tá tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó rọ́mọ̀ pé òun nìkan náà ló lè dí wọn lọ́wọ́ tó lè má jẹ́ ríṣẹ́ ṣe ìgbà tí wọ́n sì ti pa tán ẹ wá wo tó ń ṣẹlẹ̀ látìgbà yẹn because before kan tó pa máa yẹn èmi ò rí gbogbo jágbajàgba yẹn kó mọ ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe dọdẹ tí wọ́n pa tán ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ báyìí ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ máa rí i pé àwọn kìnìún wa aráyè sí ní wọlé wọ́n wá operate freely àníjọba ò rí nǹkan kan ṣe sí gbogbo ìlú wa dahoro tán ìlú tú tán ẹ wá níjọba ń bẹ ń lù ṣebí primary assignment of every serious government only to protect lives and properties ṣùgbọ́n àwọn ìjọba ilé ò rí life and properties wọ́n rí protect àfi kí wọ́n máa polongo ránù tí ò ní túmọ̀ tọ́pọ̀ ẹ̀mí dẹ̀ ń waste lójoojúmọ́ ó ti kan Kwara báyìí ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Kwara ẹ wo tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ wọn gbogbo àwọn tó wá láti èmi ní gbogbo òfẹ́ lódùn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ tó gbogbo wọn tẹ́lẹ́rú tí lọlé torí ìlú ti dahoro àwọn tó wà nínú ìlú gan wá ọ̀nà láti escape kúrò mẹ́ torí wọn fẹ́ kú àti lajúlẹ̀ imú ẹlẹ́dẹ̀ ti wọgbà it's unfortunate gbogbo àwọn èèyàn wa náà ni wọ́n ń hábọ̀ wọn wọ́n fẹ̀sẹ̀ da gbogbo nǹkan rú yes wọ́n fẹ̀sẹ̀ da gbogbo nǹkan rú wọ́n á máa sọ fún wa àwọn kò mọ̀ sọ wọ́n ní ẹni tó bá jẹ́ lẹ́sìn àwọn lọ́mọ ìyá àwọn ṣe báwọn ọmọ ìyá yín náà ló ń pa yín ṣe báwọn ẹlẹ́sìn yín náà nìyẹn ẹ má bínú òótọ́ ọ̀rọ̀ tí mo bá ń sọ tó bá dùn yín ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni àwọn tẹ́ ẹ pèlè lẹ́sìn yín àwọn náà rí àwa tó yẹ ká dira wa mú bí òṣùṣù ọwọ́ bí ọmọ ìyá no matter láti ìgbà táwa ti wà ń kékeré kírísítẹ́nì ń bẹ́nu wa mùsùlùmí ń bẹ́nu àwọn oníṣẹ̀ṣe gbogbo àdẹ̀ ń gbé pọ̀ lálàáfíà tí ò sí nǹkan kan mọ̀ ìgbà tí wọ́n ti gbẹ́sìn dé
wọ́n ti fi da gbogbo nǹkan rú. Kọ́mọ Yorùbá máa sọ pé ẹni tí ò bá ti ń ṣe ẹlẹ́sìn òun kò ń sọmọ ìyá òun. Ẹ wo ibi tó bá wa dé báyìí. Ẹ wo ibi tó bá wa dé. Ẹ wo ẹ̀yin èèyàn. Gbogbo àwọn alágbára ọmọ Yorùbá tán bá lè dìde kí ìfẹ́ lódùn ó mọ̀ dahoro, kí gbogbo àwọn ìlú wa yẹn ó mọ̀ parun. Ṣé bẹ́ẹ̀ rí tí gọ́vnà Niger tó ń dánwò lásà báyìí. Wọ́n láwọn fẹ́ kán gbóúnjẹ wá bímọ. Àbí wọ́n àtẹ̀já àwọn èèyàn ti wá láàyè lóko. Ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n fámì ń lọ rẹpẹtẹ. Lọ́dọ̀ tí wọ́n ń bì ní ò ti ráyè ní ò ti sáyè fámì. Níbi táwọn kinní burúkú tí wọ́n ń ṣiṣẹ́ láàbí wọn dé. Gbogbo àwọn èrè oko táwọn èèyàn wá ti gbìn. Ìgbà tí wọ́n ti lé wọn kúrò tán, táwọn èèyàn ti fi ìlú lẹ̀ tán, wọ́n wá ń lọ ọbẹ̀ wọn lọ́wọ́ fẹ́ẹ̀sì ẹ̀. Ibi tí wọ́n ṣiṣẹ́ sí, wọ́n á fẹ́ sí àwọn nǹkan táwọn ẹni ẹlẹ́ni ti gbé tí wọ́n ti jìyà fún. Can you see? Ó bà nínú jẹ́ o. Díẹ̀díẹ̀ mú ẹlẹ́dẹ̀ ń wọgbà o. Kwara ni wọ́n ti dé wọn o. Ẹ jẹ́ á múra o. Kán tó dọ̀sùn o. Ẹ jẹ́ á múra o. Kán tó dépínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ jẹ́ á múra o. Kán tó wọlé sí ìpínlẹ̀ Oǹdó, Èkìtì, Ọ̀ṣun o. Torí díẹ̀díẹ̀ imú ẹlẹ́dẹ̀ wọn ti ń wọgbà. Ẹ̀yin èèyàn, àwọn bàbá kan tiẹ̀ sọ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kápẹ̀rẹ̀ kò kágbọ̀n, afẹ́fẹ́ ni wọ́n fẹ́ lọ. Ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí, ẹ bá wa share ẹ jẹ́ ó dé gbogbo ibi tó yẹ kó dé. Lágbára Ọlọ́run, gbogbo àwọn tán sáà ń dúró pé kílẹ̀ Yorùbá ó wó, pé kílẹ̀ káàárọ̀ oòjíire kó dahoro kó wó. Ọlọ́run Olódùmarè yóò bá wa tẹ gbogbo wọn rì. Ọlọ́run ó ṣẹ́gun wọn, yóò gba agbára lọ́wọ́ wọn. Ilẹ̀ káàárọ̀ oòjíire kò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run. Eléyìí mo ní kíkan mú wá fẹ́yìn èèyàn wa kẹ́ lè mọ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Bàbá tó ráwọn nǹkan míì á tún gbìyànjú ká tó mú wá fẹ́yìn èèyàn wa. Tó bá tún dìgbà míì á pàdé. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa.